Hey, gọ́ngọ́ ti fẹ́ sọ o, akutuku ti fẹ́ hu. Ẹ jọ̀ọ́, kí ló wá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Justice Mohbad? Kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Justice Mohbad? Ó ṣe jẹ́ pé tá a bá ti fẹ́ rí justice báyìí, nǹkan kan á kàn tún máa ṣẹlẹ̀, nǹkan kan á kàn tún ṣẹlẹ̀. Gbogbo ẹ̀kan tiẹ̀ wá ń jápọ̀ mọ́ra wọn. Ẹ jọ̀ọ́, wá olólùfẹ́ Justice Mohbad. Ìròyìn kan máa ní mo máa tún gbọ́ lórí ayélujára. Bóyá lóòótọ́ ni àbí irọ́ ni, èmi ò tí ì mọ̀ ọ́n. Ẹ jọ̀ọ́, tá a bá rí ẹni tí ó ti gbọ́nu yín àbí tó bá ti mọ̀, ẹ jọ̀ọ́, ẹ fi tó mi létí o. 50-50 ni mo ṣe fún ọ̀rọ̀ yìí o. Torí nǹkan tẹ́mi ò bá rí àrídájú ẹ̀, mi ò kí ń sọ straight pé yes lóòótọ́ ni. But bí mo ṣe ń gbọ́ àwọn information yẹn, ó ń kan mí lóminú. But mo ṣì ń dig ẹ̀ láti fi ìdí òtítọ́ múlẹ̀. Ẹ mọ̀ kí gbogbo ọ̀rọ̀ tí n bá sọ fún yín lórí ìkànnì yìí, bẹ́ẹ̀ lẹ ṣe máa bá. Tẹ́ ẹ bá dórí platform mi, bẹ́ẹ̀ bá dọ́ ìbò mi, bẹ́ẹ̀ bá anywhere bí tẹ́ ẹ bá dé, bẹ́ẹ̀ ṣe máa bá nìyẹn. So torí pé mi ò tí ì fi ìdílé yìí múlẹ̀, kò ní jẹ́ kí n sọ fún yín wípé 100%, but let's do it 50-50. But tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, ó máa dùn mí o. Ó máa dùn mí o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni. Ó máa dùn mí wípé bàbá Mohbad wọ́n ti ń fi ojú olóore, wọ́n ti fi ń gún igi. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni bàbá Mohbad wọ́n kọ petition against Yomi Fabiyi, wọ́n sẹ̀ǹdì ẹ̀ s'Abuja pé kí Yomi Fabiyi kó jáwọ́ kò nínú justice for Mohbad ọmọ àwọn. Mo mọ̀ pé ẹnìkan náà máa sọ pé ẹnìkan máa sọ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó ń lọ lọ́kàn yín yẹn, bó ṣe ń ṣọkàn yín ròyìn yẹn, bẹ́ẹ̀ ló ń ṣọkàn tèmi náà ròyìn, ló ń ṣọkàn mi kámẹ́kámẹ́. Wọ́n ní bàbá Mohbad pa Ṣàṣìtù lọ́ọ̀yà wọn SAN, ó pa ní àṣẹ wípé kó kọ petition against Yomi Fabiyi, kó dẹ̀ sẹ́ndì ẹ̀ sí Àbújá, kán bá wọn wọ̀nù Yomi, kó fi justice ọmọ àwọn sílẹ̀. Èmi ò tí gbàgbọ́, bọ̀ tó bá wá fi lè jẹ́ bẹ́ẹ̀, tọ́rọ̀ yìí bá fi lè ṣí mọ́ bàbá Mohbad lórí, tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀, lóòótọ́ àwọn náà nọmọ wọn, but mo fẹ́ kí bàbá Mohbad má gbàgbé wípé nǹkan tá à ń jà fún, kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ nílùú Nàìjíríà ni o. tó ráwọn àgbà bọ̀ wọ́n pòwe, wọ́n ní má foko mi dáná mọ́, ìjọ kan báyìí òun nìyẹn máa ń kọ́. Gbogbo ìwà burúkú tó ń hù nílùú Nàìjíríà yìí, gbogbo ìwà burúkú, ìwà kò kàn mí táwọn olórí wa tó ń hù ní Nàìjíríà yìí, wọ́n lè ti máa hù tipẹ́tipẹ́, but ọjọ́ kan náà la máa kọ́ ọ. Orí tèèyàn kan náà la dẹ̀ ti máa kọ́. Ìgbésẹ̀ kan náà ló máa ṣẹlẹ̀ tá a máa fi kọ́. Nǹkan kan náà ló máa ṣẹlẹ̀ tí nǹkan kan fi máa ṣẹlẹ̀. Kí bàbá Mohbad má gbàgbé wípé ìjà tá à ń jà yìí kò ń ṣe ìjà fún Mohbad nìkan. Mohbad kàn jẹ́ sábàbí ni. Pé Ọlọ́run ti sọ wípé orí Mohbad gẹ́gẹ́ bí ọmọ ológo tó jẹ́, pé orí ẹ̀ ní kinní yìí ti máa bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ní téèyàn bá ti ń ṣe nǹkan kan, tó bá ti ṣe nǹkan, tó bá ti ń ṣe ìjọba ó tó gẹ́ alùbàtà kan kì í dárin. Orí yìí tó ti ṣe yẹn, òun náà làwọn èèyàn máa fi sọ orí ìwà ìdẹ́kun yẹn. Tí Israel bá máa jáde pé ọjọ́ wo ni Nàìjíríà kọ ìwà apànìyàn kádẹ̀ mú jẹ, wọ́n á lè fi sọ pé lórí ọ̀rọ̀ Mohbad ni.
Ọlọ́run ti sọ wípé ọ̀rọ̀ Mohbad Ọlọ́run má fi wá ṣàpẹẹrẹ burúkú, Ọlọ́run má fi wá ṣe kòǹgẹ́ burúkú. Gbogbo ojú tó ń wò mí ẹ ò ní ṣe kòǹgẹ́ burúkú, ẹ ò ní rìn ju ebi ń pọ̀nà, ẹ ò ní ráàrẹ̀ fẹsẹ̀ sí, ẹ ò ní tẹ́ni tìkà. Ẹni tó máa bà tiyín jẹ́ ọba mi Èdùmàrè ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣebí tó bá yẹ pé Mohbad mọ̀ pé Wùnmí tóun ń fẹ́ yìí òun ló máa tètè mú ikú òun yá, òun náà ò ní débẹ̀, kò ní tasẹ̀ àgẹ̀rẹ̀ síbẹ̀. Adẹ̀gbọ́n náà máa yẹ pé wọ́n wọ̀nù ẹ̀, but ó kọ̀ kò listen. Bóyá bá a ṣe kọ́ nìyẹn, torí tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó ti gbọ́ nígbà tó ti ń sin ní gbẹ́rẹ́ pàkọ́. But bóyá Ọlọ́run dẹ̀ fẹ́ fi ṣe àṣemọ fún àwọn tó ń hu ìwà ìbàjẹ́, òun ni mo ṣe gbàládùá wípé Ọlọ́run má fi wá ṣe kòǹgẹ́ aburú, Ọlọ́run má fi wá ṣe sábàbí tí ò dáa. A ò ní rìn ju ebi ń pọ̀nà, kódà a ò ní tẹ́ni tìkà lágbára Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, mo rọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. God bless you. Ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Kí ni mo wá ń sọ lọ? Ṣé tó bá jẹ́ pé lóòótọ́ ni o, ẹ má tí jẹ́ kí n fi allegation kan bàbá Mohbad púpọ̀. Mi ò lè gbọ́ information yẹn kí n má mú wá fún yín. Mi ò dẹ̀ tí confirm ẹ̀ ní 100%. Mo sì ń gbọ́ ni. Mo dẹ̀ ti send signal káàkiri pé mo fẹ́ confirm. Tí n bá ti confirm, má tún wá mú fún yín. Ó yẹ kẹ́ ẹ mọ̀ mí. But ó ṣeé ṣe kínú ẹ̀yin lólùfẹ́ mi kẹ́ ẹ ti confirm ẹ̀. Òun ni mo tún ṣe ń direct sí yín pé tẹ́ ẹ bá ti confirm ẹ̀, ẹ bá mi fi sí abẹ́ comment section. Ẹ jọ̀ọ́. Torí Bíbélì náà sọ, ó ní wá ìdí ohun gbogbo dájú kó o di èyí tó ń ṣe òtítọ́ mú. Ẹ mọ̀ pé ńgbà míì ọ̀rọ̀ òkèrè tí ò bá lé á dí, ṣàṣà lọ̀rọ̀ òkèrè tó máa accurate. So òun lèmi ṣe ń wádìí ohun gbogbo dájú tí mo fẹ́ di èyí tó ń ṣe òtítọ́ mú. Ẹ jọ̀ọ́, tá a bá rẹ́ni tó ti kọ́bà kan sẹ́nu yín tó confirm ẹ̀ pé lóòótọ́ ni bàbá Mohbad sọ bẹ́ẹ̀, lóòótọ́ ni bàbá Mohbad gbé ìgbésẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi hàn lábẹ́ comment section. Ẹ comment, ẹ jẹ́ kí n mọ̀. And tá a bá dẹ̀ rí anybody nínú àwọn olólùfẹ́ mi tó ń wò mí tó bá ní information tó jẹ́ new tí ò mọ bó ṣe fẹ́ publish ẹ̀ síta, ẹ jọ̀ọ́ ẹ send ẹ̀ under comment section. Má bá yín publish ẹ̀ síta. Iṣẹ́ tiwa ni. Abolódì fẹ́ lójú. Gbogbo nǹkan táwọn ẹlòmíì ò lè sọ, gbogbo nǹkan tó ń bẹ lòmíì lẹ́rù tí ò mọ bó ṣe fẹ́ sọ, tí ò mọ̀nà tó fẹ́ gbégbà, ẹ̀yin ẹ DM wa. Kódà tó bá le ju agbára mi lọ, mo tún ná àwọn tí màá tún gbéṣẹ́ yẹn fún. Àwọn ẹṣin ò kọkú, kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Wọ́n á sojú abẹ́ǹkò. Tẹ́ ẹ bá ní information, tẹ́ ń wò pé báwo lẹ ṣe fẹ́ publish information tó jẹ́ ní òní o. Ẹ má kàn sọ pé bóyá torí pé ẹnìkan gba ìyàwó yín ẹ wá fẹ́ pa ọmọ o, àbí torí pé ẹnìkan bá yín jà. Torí mo rántí ìgbà kan nígbà tí wọ́n ṣe implement OPC, wọ́n fi OPC yẹn wọ́n fi hùwà tí ò dáa, wọ́n fi hùwà burúkú. Ẹni tó ti gba ìyàwó ẹ̀ láti bí ọdún 6 sẹ́yìn torí pé ó ti join ní OPC, ó lọ fi OPC yẹn ó lọ fi retaliate. Ẹni tó jẹ lówó láti bí ọdún 8 ó lọ fi OPC yẹn ó lọ fi retaliate. Ẹni tó ti jọ ní àwọ̀ ìkùnsínú torí pé ó ti join ní OPC, ó lọ fi OPC yẹn ó lọ fi retaliate. Bí irú yẹn kọ́ là ń sọ o. Information tó jẹ́ new, information tó lè tún orílẹ̀-èdè ṣe, information tó lè kí ọwọ́ ìwà ìbàjẹ́ wọlé, information tó lè gbé ògo Nàìjíríà ga. Kò ń ṣe information pé bàbá kan dóyàwó mi má dẹ̀ parọ́ mọ́, má dẹ̀ bá tiẹ̀ jẹ́. Àwọn ò fẹ́ irú information bẹ́ẹ̀ yẹn. Authentic information. Ó dàbí information tí woman kan fún ìkan nínú àwọn ọ̀gá mi lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ nígbà tó ń gbalẹ̀ àwọn ọba. Ẹ̀yin tẹ́ bá ti gbọ́ sí case yẹn ẹ máa ti understand. Irú àwọn information bẹ́ẹ̀ yẹn kò ń ṣe information ó gbá mi létí àná máa gbá tèmi padà lé èní. Authentic information.
irú àwọn information bẹ́ẹ̀ yẹn tó wà authentic tẹ́ wò pé ẹ fẹ́ jẹ́ kó tẹnu yín jáde kọ́ máa trace yín kọ́ máa tẹ̀lé àbí tó yẹ pé ẹ close mọ́ ibi tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ but ẹ dẹ̀ fẹ́ jẹ́ kó mọ̀ pé ẹ̀yin lè leak àṣírí yẹn yà ẹ send ẹ sáwa ẹ fà wá ní correct information fún tó bá ní fídíò ẹ send ẹ àwa bá yín publish ẹ síta rọrùn nǹkan tá à ń fẹ́ nìyẹn. Let me go back to Baba Mohbad issue that I'm saying. So kí ni Yomi Fabiyi gbà lọ́wọ́ Baba Mohbad? Mo ń gbọ́ rumors yẹn lóríṣiríṣi wọ́n ní ẹjọ́ wọ́n ní Yomi sọ wípé ó yẹ kí Baba Mohbad fún un ní owó kan ó yẹ kó ṣe kíní kan fóun. Actually èmi ò tí ì gbọ́ nǹkan bẹ́ẹ̀ lẹ́nu Mr. Yomi Fabiyi ó wá lè jẹ́ bẹ́ẹ̀ o but mi ò tí ì gbọ́ nǹkan bẹ́ẹ̀ lẹ́nu Mr. Yomi Fabiyi but tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣe bí ìṣúlẹ̀ kí bàbá jáde síta completely. Gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà Yomi Fabiyi ta òpó ń wá justice nǹkan báyìí ló ṣe o nǹkan báyìí ló ṣe o ẹ jẹ́ ká gbọ́ kò ṣe kẹ́kọ̀ọ́ déédéé sọ wípé kí lọ́ọ̀yà yín sàn yín kó déédéé lọ kọ lẹ́tà petition letter against ẹ wá send ẹ sábùjá pé kàn stop ẹ kó má fight fún justice mọ́. Ẹ rántí wípé kò ń ṣọmọ yín nìkan là ń jà fún à ń jà fún gbogbo àwọn ògo ọ̀la Nàìjíríà. Tẹ́ bá wá ní kẹ́nìkan máa wà jà fún ọmọ yín mọ́ ẹ mọ̀ pé ẹ ti fi kó bá igba ọmọ tírú ẹ̀ tún lè ṣẹlẹ̀ sí lọ́la tá a dẹ̀ fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀. Tó bá jẹ́ wípé a ti ja irú ìjà yìí 10 years back 20 years back àìmọye ẹ̀mí tó ti ṣòfò tí ò bá ṣì wà láyé. Ẹ wo lórí burúkú ọ̀gbẹ́ni Awúsá yẹn tó pèrè ẹ̀ ní IBB. Ẹ wo nǹkan tó ṣe nígbà June 12. Ẹ wo iye ẹ̀mí tó bá lọ after 32 years ó ṣẹ̀ṣẹ̀ wá jáde wá ń confess. Ṣáwọn ẹ̀mí tó ti lọ yẹn ṣó lè padà mọ́? Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ara àwọn ìwà tá a fẹ́ ní Nàìjíríà ó wá ń declare pé Abiola wọlé successful kò dìgbà tó bá ṣe sọ gbogbo wa mọ̀ bí mo sì ṣe kíní gbà yẹn náà tó gbogbo wa mọ̀ wípé kódà wọn ò tí ì ka ìbòdé láàjì tí gbogbo wa mọ̀ pé Abiola ti win. Abiola jẹ́ni tí gbogbo èèyàn nífẹ̀ẹ́ sí kò sí bó ṣe kódà àwọn gan mọ̀ ó dé stage kan wọn lè ka ìbò mọ̀ torí pé Abiola ti win. A dẹ̀ mọ̀ wípé wọ́n mọ̀ pẹ́ǹdì ẹ̀ ẹ wá nítorí pé Abiola declare rẹ̀ as a president. Ẹ ti rí gbogbo àwọn kọ̀níkọ̀ní ọgbọ́n Nàìjíríà tí Nàìjíríà bá rí wípé ẹ ti ká àwọn mọ́bì kan wọ́n wá gbé ọ̀tọ́mátìkì òfin kan jáde wọ́n wá fi dè yín lẹ́sẹ̀. Wọ́n kú ti mọ̀ pé ẹ lè mú àwọn irú ìwà yìí là fẹ́ mọ́. Ẹ wo ohun tó fi mú Abiola ńgbà yẹn wọ́n ló declare rẹ̀ as a president. Ẹni tó ti wọlé ṣé kò yẹ kó máa celebrate? Ó mọ̀ pé òun ti wọlé ó mọ̀ pé òun win. Ẹni tó bá win ni ó lẹ́tọ̀ọ́ àti celebrate ara ẹ̀ náà. Ohun tó fi mú nìyẹn. Ṣé ẹ ti rí pé ìlú wa tí ò lófin pẹ̀lú bá a ṣe rí àìsí social media ńgbà yẹn ṣá òun ló jẹ́ kí wọ́n tún jẹ lọ. Ká ní social media bá ti wà bí ìsìn nígbà yẹn ni ó ṣeé ṣe kọ́kọ́ máa jẹ lọ. But CS náà ajá but ìjà yẹn ò tó. Ẹ wo bá a ṣe block ọ̀nà a ṣe riot a ṣe gbogbo ẹ̀ complete ọ̀sẹ̀ kan àtẹ̀gbọ̀n ọ̀sẹ̀ kan lọ tí mi ò bá gbàgbé á lé lọ́sẹ̀ kan tá a fi jàjà yẹn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbó ẹ̀ náà wọ́n padà pamọ́ àyẹn náà ni o tí ó dẹ̀ sí kankan tó ti di ẹ̀ jáde after 32 years ó wá ṣe ń confess. Ẹ wo iye àwọn ológo lókìkí tá a ti lùsì nílùú Nàìjíríà nítorí ìwà burúkú yìí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Baba Mohbad sọ wípé kí wọ́n stop Yomi Fabiyi ẹ jọ̀ọ́ ta ló tún fẹ́ dìde bí Yomi Fabiyi? Sunday Igboho dìde wọ́n bírèkì wíǹgì ẹ̀. Sowore dìde wọ́n bírèkì wíǹgì ẹ̀. Ẹ̀ńtà àtúrí tó tún dìde yìí sí yìí náà ẹ tún fẹ́ bírèkì wíǹgì ẹ jọ̀ọ́ ṣé wọ́n fi ṣe wá nílẹ̀ Yorùbá ni? Ṣé wọ́n fi ṣe wá pé ká máa ṣera wa ni? Ṣé wọ́n fi ṣe wá pé ká máa gbọ́ra wa yé ni? Àwa Yorùbá yìí náà ni àwa la sọ̀rọ̀ àná di bá mi ìkojúmọ́ tó mọ́ kí ló dé gan-an? Kí ló dé?
ṣé bá a ṣe fẹ́ ṣe náà ní ìta tó fẹ́ filẹ̀ fún àwọn ọmọ wa àwọn ọmọ wa jẹ kékeré ní ìta wà ń jẹ yìí tá a bá yanjú ọ̀rọ̀ yìí àwọn ọmọ wa jẹ pásápásá àwọn bàbá wa ti fail láti ṣe ẹ wò búrẹ́dì kékeré báyìí 1,500 kò ju nǹkan téèyàn kan lè jẹ lọ kò tí ì mọ nǹkan tó fẹ́ fi jẹ o nílùú Nàìjíríà nílùú tó kún fún wàrà àti oyin búrẹ́dì tá a rà ní bóyá bíi 5 naira ń gbà yẹn 5 naira 10 naira ń gbà yẹn ó ti wá di 1,500 àwọn òtòrò bá gbé kékeré tó yẹ pé ó ga o ẹ̀dẹ̀ ní ká máa wò ó níran táwọn kan bá ń lé pé kó dà àwọn kan á tún máa dúndùn pé kó tún dàrú àwọn Yorùbá yìí náà dẹ̀ ni ẹjọ́ ṣé kò ń ṣe ọ̀rọ̀ tí bàbá wa Awólọ́wọ̀ sọ òun ló ń ṣe báyìí pé ẹnu àwa Yorùbá ò ní kò ṣé kò ń ṣe ọ̀rọ̀ yẹn ló ń ṣe báyìí ẹ wò ẹ má jẹ́ kí n tẹnu bọ bàbá yẹn jù ìyẹn lólùfẹ́ mi ẹjọ́ tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá ti rí i dájúdájú pé lóòótọ́ ni bàbá Mohbad sọ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ bá mi fi sí abẹ́ comment section lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí LALA Global TV tí n bá tún ní any information tí mo tún fẹ́ fún yín màá tún wá fún yín eléyìí tí mo gbọ́ ìmú ní kí sáré wá fún yín fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ torí mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò ní tí gbọ́ pé bàbá Mohbad gbé ìgbésẹ̀ yẹn but èmi ò wá tí ì fún ní 100% 50-50 ṣì ni tẹ́ bá wá ti rẹ́ni tó rí nínú ẹ̀yin olólùfẹ́ mi tó gbọ́ dáadáa tó confirm ẹ̀ ẹ bá mi fi sábẹ́ comment section ẹ ṣé gan mo tún padà bọ̀ ire o.